You can see her. It's great to be here. You get the cruise. This Kojejaogun. We are calling for international attention concerning this place. We are making here bigger. Soon, people are coming here all over the world. You can see. Àwọn oyè náà lọ ń wẹ̀ náà lọ bọ́ kí wọ́n lè yẹ kí n tún lọ jù sí. Ṣé wọ́n ti tọ́pù wẹ̀. Ọbẹ̀ pọ̀ lẹ́nu. Ṣé fún ìyẹn tún gbá mẹ́ẹ̀ ni? Ibẹ̀ yẹn tún dìbò ni. Ó tún pọ̀ délé lọ. Ibi tó ń pọ̀ sí ibi dẹnu bẹ̀. Màá dé bàtà yìí máa bọ́. Bàtà yìí nìkan ni máa bọ́. Máa gbé mi ní délé yẹn. Ṣé kò jẹ́ ìjákùn àfihàn lè? Bẹ́ẹ̀. Tí mo bá ti aṣọ fún yẹn tí èèyàn mọ̀ kókò lè kọ́ra. Hello, follow this way. Hello, this way is okay. Abra. This is Kojejaogun in Idoba, Araromi land. Àwọn ti bọ́ bàtà lẹ̀. Ṣé wọn náà lọ sàlẹ̀ ni? Bàtà lọ o. Wo sún sẹ́yìn ibi tó dúró sí yẹn dangerous. Ẹ jókòó ẹ gbọ́mọ ẹ sí dáńdẹ̀. I'm